Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Bí a kò bá lè gbé lápapọ̀, ṣe bó yẹ ká lè dá dúró. Ká jáwọ́ nú àpọ̀n tí kò yọ, ká tètè gbómi lákàná. Iléyá o, Iléyá, Iléyá o, ọmọ Odùduwà. Iléyá. Ọba Olúwo of Ìwó land. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́, kí ni ohun tí a ṣe fún gbogbo àwọn olórí? Kí ni ohun tí Olúwo tún fẹ́ gbà pẹ̀lú gbogbo ìwà burúkú tó wù? Lẹ́yìn tí a kékékéké ta fọ̀fọ̀fọ̀fọ̀ pẹ̀lú gbogbo ìwà burúkú tó wù, tá jẹ́ kó yé wípé gbogbo ohun tó ń ṣe kò dùn mọ́ àwọn ọmọ káàárọ̀ oòjíire nínú. Àlejò ọ̀rọ̀ tó Olúwo fẹ́ gbà sí Ìwó kò dùn mọ́ wa nínú. Olúwo ṣẹ̀ṣẹ̀ tún wá gbéra, ó tún gba Ìlọrin lọ, ó lọ bá emir àwọn. Olúwo tún ṣẹ̀ṣẹ̀ wá gbéra báyìí nísìn, ó tún gba Ìwó lọ. Ẹ jọ̀ọ́, ṣé wọ́n fi ṣe àkànbí ni? Kí ni àdánwò tí ọba yẹn ní? Kí ni ohun tó ń jó lọ́wọ́ tí ò fi jólẹ̀? Gbogbo ẹ̀yin t'Ọ̀ṣun state, kì í ṣe Ìwó nìkan lọ̀rọ̀ yìí kàn. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní gbogbo àgbègbè Ọ̀ṣun state pátápátá lẹ́ni ọ̀rọ̀ yìí. Nítorí pé tó bá ṣẹlẹ̀ tán ní Ìwó, á wọ gbogbo Ọ̀ṣun state pátápátá. À ń ké, à ń fọ̀, à ń pariwo bá ṣe ń pariwo náà ní lórí social media láti ìgbà yìí wá, kó tó di wípé wá di ńlá báyìí tó wá ti wá jájó wọn lójú ní kọ̀ọ̀kan. Nítorí nísìnyí ó ti ń jájó àwọn gọ́vùnà kọ̀ọ̀kan lójú, ó ti ń jájó àwọn ọba kọ̀ọ̀kan lójú. Wọn kò tí lè sọ síta ni wọ́n ti ń sunkún lábẹ́lé, wọn ò dẹ̀ tí ì mọ bẹ̀bẹ̀, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìgbà tí ò tí ì lera báyìí bá ṣe ń pariwo ní táǹkì tọ̀tọ̀tọ̀ lórí social media, wọ́n ní àwọn aláfẹ́ da ìlú rú, wọ́n ní àwọn tó wà lórí social media gan ló ń kó jìnnìjìnnì bá gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú. Ṣó wá tán bí ó tó nísìn? Ṣé àwọn tá wà lórí social media là ń kó AK-47, là ń kó weapon oríṣiríṣi wọlé sí location 9? Ṣé àwọn tá wà lórí social media tá ti rí gbogbo tó fẹ́ ṣẹlẹ̀ tá pariwo fún yín pé tó ọmọ bá pa àwọn èèyàn pakúpa, ẹ jẹ́ ká tètè múra sọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, ẹ tètè dìde sí i, gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba, ẹ̀yin lọ́lá, ẹ̀yin oníjòyè, ẹ tètè dìde kó tó di nílà tẹ́lẹ̀nu wá rù? Ṣé àwa náà la ní pé kí wọ́n kó gbogbo ìbọn tí wọ́n kó wọ location 9? Ṣé àwa la ní kó kó wọ location 9? Ṣé àwa la ní kó máa gé orí, kó máa rẹ́ẹ̀pù? Akékékékéké apariwo, gbogbo wọn kọ tí ikú. Ohun tí wọ́n ń lé kiri ní ipò àti ògùn òkìkí. Ihun tí wọ́n sá eré ẹ̀ nìyẹn. Nísìn ó wá di nílá tán nísìn, ara òwò kọ ara rẹ̀ nìyẹn. Gọ́vùnà Ògùn state kò tí ì mọ lọ́kàn tó ń wa òun, kò mọ ohun tó wọ̀ nínú tó wà ńlẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ lógùn state. À ń pariwo wípé àwọn pípù yìí ń pààyàn, wọ́n hùwà ibi, àfẹ́ wọn mọ́ lórílẹ̀‐èdè wa. Kí gbogbo àwọn pípù yìí kí wọ́n fi ilẹ̀ káàárọ̀ oòjíire sílẹ̀. Olúwo ní lá àforí àfọrù pé gbogbo ibi tó bá ti rí wọn, tó bá ti lé Fúlàní, ó ní ẹni Fúlàní, mo play video yẹn fún wa ní ìjẹta àbíjọ wọn bíbá pé ẹni Fúlàní tó bá ti lé kó máa bọ̀ wá sí Ìwó. A ní àgbàgbé àwọn pípù yà pààyàn ni wọ́n. Olúwo tún gbéra, ó tún gba Ìlọrin lọ. Ẹ jọ̀ọ́, irú ayé wo ni Olúwo wá? Ṣó nígbà tó bá wá di bó lo yá mi tí gbogbo ẹ̀ bá dàrú tán pátápátá,
ṣé gbà yẹn ni iye Olúwo tó fẹ́ ṣí gbogbo èyí tí Ọ̀ṣun a ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní competition against Olúwo ẹ bẹ̀rẹ̀ sí ní competition against ẹ̀ gbogbo èyí amòfin ẹ wo ibi tí ọ̀rọ̀ yìí lọ ohun tó lè mú Fálànà tó sọ̀rọ̀ sókè wípé níbi tọ́rọ̀ location náà dé sí yìí ẹ̀tọ́ ìjọba ni láti protect ìjọba dẹ̀ ti fail àti protect àfi kí oníkálukú kó máa protect ara wọn Fálànà má sọ̀rọ̀ sókè èmi náà máa ṣí ẹ fídíò yẹn kó wá jẹ́ pé lẹ́yìn yẹn lólúwo ṣẹ̀ṣẹ̀ wá gbéra ń tiẹ̀ lólúwo ṣẹ̀ṣẹ̀ wá ló líǹkì gidi mọ́ àwọn Fúlàní ló tún wá gba ọ̀dọ̀ ẹbí àwọn lọ ní Ìlọrin ẹjọ́ ṣé wọ́n fi ṣe Olúwo ni ẹ̀yin t'Ọ̀ṣun state ẹ̀ẹ́dẹ̀ pé ráyé jọ kó tó di pé kíní máa di ní lámọ́ yín lọ́wọ́ kó tó di pé wọ́n gba gbogbo Ọ̀ṣun state bí wọ́n ṣe gba Ìlọrin tí ẹ̀ ní réyàn bá yín dá sí kó tó di pé ó máa dà bẹ́ẹ̀ ẹ tètè ké sí àwọn tó máa bá Olúwo sọ̀rọ̀ gbogbo ẹ̀yin ìyálọ́jà pátápátá tẹ́ ti jẹ dòdò tẹ́ lè sòdodo àánú yín ṣe mí ẹlòmíì nínú yín wá gé orí ẹ̀ ọmọ ẹ̀ tó wà ní ìdálẹ̀ kò ní lè wá sílé wá sí òkú ìyá ẹ̀ ẹlòmíì nínú yín wá rèpù ẹ̀ wọ́n á tún rèpù ọmọ ẹ̀ ní àwọn àlejò ọ̀rọ̀ tí wọ́n gbà sí ìlú fún yín mítìnì wo ni Olúwo lọ ṣe ní Ìlọrin lẹ́nu ṣé ohun tí ó kàn ní sí ni pé kó lọ máa ṣe mítìnì pẹ̀lú ẹbí àwọn ní Ìlọrin kẹ́ máa wo àrà tí Olúwo ń dá kiri nínú gbogbo àwọn ọba yẹn sì Olúwo ló wá sọ rẹ̀ dẹranko tó wá ń ṣòṣì kiri ó ń ṣe òṣì yẹn ní gidi ní báyìí sìn níbẹ̀ mi ọmọdé bẹ́ẹ̀ mi ṣe rí o ní ojú ọmọdé tèmi òṣì ló dẹ̀ ń ṣe é sìn ọlọ́ṣà tí ò bá lè gbèyàn á ṣèyàn bó bá ṣe báyọ̀ kí ló dé tí Olúwo fẹ́ fi ikú pa àwọn èèyàn nítorí àtẹnujẹ ipò orúkọ tí wọ́n wá káàkiri kó ṣá lè mọ̀ pé mi ni mo wà ń bí báyìí kí Fúlàní lè recognize ẹ̀ Olúwo yìí ò ní tí Fúlàní bá máa pa ẹ́ kó máa pa ẹ́ ìyẹn ò ní kí Fúlàní máa fi láwà ní orí ẹ̀ kó máa fi wí ẹ̀ gbogbo yìí ẹ wá sọ̀rọ̀ ayé di òpònú amukú mẹ́kọ ẹ̀ ní làákàyè kankan mẹ́ wá ń ṣòṣì kiri láàrin àwọn Fúlàní àwọn tẹ́ ń ṣòṣì kiri lọ́dọ̀ wọn náà láti gbàtẹ́ tí ló ń bá wọn ṣèpàdé kì í ṣe pé ìwà ibi wọn stop ìwà ibi wọn peléke sí ni ẹ̀dẹ̀ sì kọ́ntínù láti lọ máa bá wọn ṣe mítì ẹ̀ sì kọ́ntínù láti máa ṣe òṣì láàrin wọn dìmọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń ṣe òṣì láàrin wọn báyìí lẹ́ ń kó orí burúkú títí yín lẹ́ ń kó bàwọn aráàlú làwọn náà ń ṣiṣẹ́ ibi nìṣó nínú ìlú. kí ni tí Olúwo fẹ́ gbà lọ́wọ́ Fúlàní bóyá k'Olúwo kúkú sọ ohun tó bá fẹ́ gbà káwọn ọmọ Yorùbá fún kó yẹ wéèsì live àwọn innocent people à ń pariwo ọ̀rọ̀ yìí láti gbà ẹ́ etí Olúwo ò di ó gbọ́ gbogbo àwọn ìlú táwọn Fúlàní ti sọ dáwóró tí wọ́n ti lé gbogbo àwọn èèyàn kúrò níbẹ̀ tí wọ́n ti pa àwọn èèyàn ní ìpakúpa Olúwo dẹ̀ tún wá sí ìṣòṣì káàkiri ó gbọ́ bí orú àwọn pípọ̀ iṣẹ́ ń pa àwọn èèyàn abẹ gbogbo èyí tí ẹ bá súnmọ́ Olúwo of Ìwó ẹ bá wa ya ní etí ọ̀rọ̀ bóyá tí ẹ ti di wọ́n ti gbági mọ́ létí ẹ bá wa ya Olúwo ní etí ẹ bá wa ya Olúwo of Ìwó land ẹ bá wa ya bàbá yìí ní etí kí bàbá yìí lè gbọ́ wípé ìran Yorùbá ò ṣe mọ́ pẹ̀lú Fúlàní gbogbo àwọn gọ́fìnà tí wọ́n ṣe ń ṣe sùmẹ̀sùmẹ̀sùmẹ̀ púpọ̀ nínú wọn ti mọ ibi tọ́rọ̀ yìí máa head up sí wípé ara ò lè rókù ara ò lè rẹ́dìyẹ lórílẹ̀‐èdè location 9 àfi kí Fúlàní lọ títí wọn kí Yorùbá dúró ìgbà yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá wá ẹbí kiri ló ṣẹ̀ṣẹ̀ ń tojú bọlé káàkiri ló ń lọ ló ń bọ̀ ló ń pe Fúlàní sábẹ́ nígbà tó lọ bá emir sí àájọ wo fídíò bó ṣe lọ bá emir Ìlọrin níyàn Olúwo àájọ fi etí wa gbọ́ ohun tí wọ́n sọ tó bá jẹ́ pé ó yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó bá kúrò bẹ́ẹ̀ sì wá pera wọn lórí aago ànímọ̀ tó máa tún jọ sọ lẹ́yìn o ànímọ̀ instruction táwọn yẹn máa tún fún Olúwo nítorí àtẹnujẹ torí owó ẹ̀mí ọmọlàkejì yóò jẹ yín lógún ẹ̀dẹ̀ waste life àwọn èèyàn nítorí ipò àtowó tẹ̀yìn fẹ́ ná ẹ̀yin ti gbàgbé wípé àwọn tó gbé owó fún yín tẹ́ fi ta ẹ̀mí ọmọlàkejì yìí tí ẹ bá ta ẹ̀mí ọmọlàkejì yìí tó máa fàbọ̀ lé yín lórí ẹ̀mí yín ló máa tún padà mú ẹ̀mí yín ló máa tún padà mú nígbà tí wọ́n bá réyàn pamọ́ wá fàbọ̀ lé yín lórí
ó sọ̀rọ̀ ẹ̀ di emir ó wá ń ṣòṣì kiri ìwọ dídí ọba aládé. Ṣé bí àwọn baba ńlá kú baba wa ṣé bí wọ́n ṣe ṣe ayé lẹ́yìn ṣe ń ṣe sí gbogbo ẹ̀yin ládéládé tẹ wà bẹ́ẹ̀ sí ẹ bà àpèrè jẹ́ ẹ bà ayé jẹ́ ọlọ́ba ba lórí ohun gbogbo ọba jí ọba lórí gbogbo àwọn aráàlú ẹ̀ kí wọ́n lè gbégbé ayé àlàáfíà ìgbé ayé ìrọ̀rùn ọ̀wọ́ arútẹ́yìí wá jọba lé lórí sí ara òrókò aró rẹ̀ dìyẹ fẹ́nikẹ́ni nínú wa à ń pariwo lọ́tún à ń pariwo lósì ẹ̀dẹ̀ jẹ́ kí igbe yẹn kó ta yín létí ẹ tún ṣòṣì kiri nítorí owó tẹ bá kó owó náà jọṣẹ́ mẹ́ni tó máa ná ni á ní aṣiwèrè yàn kọ́rọ̀ jọ kò mọ ẹni tó máa ná ṣé ẹ mọ ilẹ̀ tó máa mọ́ ọ̀la yé ni kí ni pọ́blẹ́mù Olúwo láàrin gbogbo àwọn lọ́ba yìí ó wá ń jayé káyé ó ń dagbádá òṣì káàkiri ó ṣà ń ṣe nǹkan tó bá wù ú á pè oníròyìn á sọ ohun tó bá wù ú sórí afẹ́fẹ́ á ní ẹgbà ẹ tún jẹ́ ẹ tún máa ròyìn á tún bù mí ṣe tá a bá pariwo yẹn títí àní tìjà mi lórí ẹ̀bá Olúwo tún ti náwó gàn mí ó tún ti ṣe mí ẹni ìsìn ló sì lọ sí Ìlọrin tó bá máa tún dọ̀lá ń sìn ìbólẹ̀bọ̀ tó tún lọ bóyá ṣe ló máa kúkú wá gba ìlú wọn lọ fáínálì lọ́n ló máa gba àárín wọn lọ lọ́hùn fúnra rẹ̀ ló máa lọ escort wọn wọlé sí ilẹ̀ káàárọ̀ òjìrì ṣé àti ìmọ̀rù tuntun Olúwo tó fẹ́ pa fún wa ṣé nítorí Olúwo ò lọ́mọ sí Nàìjíríà ló ṣe fẹ́ waste life àwọn èèyàn jẹ́jẹ́ ká ru àròjinlẹ̀ ká tètè wá nǹkan ṣe sọ́rọ̀ Olúwo ọ̀fìwò Olúwo ò lọ́mọ ní Nàìjíríà o Olúwo ò níyàwó Nàìjíríà o kò ní ìyàwó kankan tí gbogbo wa lè sọ pé yẹ̀sì ìyàwó Olúwo rèé Nàìjíríà o tó fi fẹ́ fi ẹ̀mí títí wá ṣòfò igi dá ẹyẹ fò lólúwo máa fi ṣe o tó bá dé lẹ́tọ̀ tó bá di he léde sìn ẹ máa wá Olúwo tí ní pálásì ó máa fòkùnkùn bójú ní tó máa fi hàn dànù lẹ́ni tó lọ pé ikú kó wá bá àwọn èèyàn nílùú yìí kò ṣàánú àwọn ìyá oníyàá ọ̀rọ̀ Olúwo ó yẹ kẹ́ wá solution sí gbogbo ẹ̀yin t'Ọ̀ṣun state eléyìí ti pọ̀ jù ọ̀rọ̀ Olúwo yìí ti pọ̀ jù ó yẹ kẹ́ wá solution sí ikú lọ́tún ikú lósì àwọn tí wọ́n kú wọn lóǹkà tí ó sì kọjá iṣẹ́ àwọn Fúlàní gbọ́ bóyá o àwọn Yorùbá wọ́n dá àwọn Fúlàní dúró níbi kan wọ́n pa wọ́n lọ o gbọ́ pé àwọn Yorùbá wọ́n gbé nǹkan burúkú wọlé o àwọn Fúlàní X-Men ní gbogbo àgbáyé pátápátá ni wọ́n mọ̀ wípé ogun Fúlàní X-Men jà wá lórílẹ̀‐èdè location 9 gbogbo kọ́ńtì tọ́lọ́hún dá ni wọ́n mọ̀ wípé à ń fèsì wàhálà Boko Haram ní location 9 tí ó dẹ̀ kọjá àwọn iṣẹ́ àwọn Fúlàní X-Men kó wá jẹ́ àwọn yẹn ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa sọ fún wọn wípé kó máa bọ̀ wá gbègbè ayé àlàáfíà kí ni wọ́n gbé fún Olúwo jẹ kí ló gbé inú ẹ̀ ta ló yọ ọpọlọ ẹ̀ lọ tó fi ti màálùú sí nítorí tọpọlọ ẹ̀ bá ṣì wà ń bẹ̀ ni kò ní máa wu ìwà tó wù yìí a ní ká fi òpin sí pípa àwọn ènìyàn a ní ká fi òpin sí fífi ìyà jẹ àwọn ènìyàn Olúwo dẹ̀ wùwà ibi ó dẹ̀ ìjáyé ta ló máa mú òun ó wùwà ta ló máa mú òun wò ó Olúwo jẹ́ kébì wá sọ kinní kan fún ẹ lálẹ́ ihun tí ò yí ẹ tó bá ní kò sẹ́ni tó máa mú ẹ Olúwo èèyàn kan ló ní ẹ̀mí ẹ kò sí ohun tó lè mọ́ ṣe tó bá tó àsìkò tó máa gbà á tó bá ń jayé pé kò sí èèyàn kankan tó lè mú ẹ kò sí kankan tó lè fi ẹ ṣe ìwọ fúnra rẹ wá sórí ètò sórí social media oníwọ̀ kúrò lọ́ba tó máa yọ ní ọba àyọ́ngá ṣí ẹ̀ kókó gbá lẹ́nu ẹ̀ pẹ̀lú ọwọ́ òṣì tó sọ lẹ́nu ó ń ṣí ọba tí wọn ò lè yọ lọ́ba ó kì í ṣí ọba tí wọn ò lè yọ lọ́ba pẹ̀lú ìwà òṣì tó wù tí ó bá bẹ sọ́lẹ́rọ̀ tí ò bá gbọ́ tó bá sún gbogbo àwọn ìyá àgbààgbà yẹn tó bá sún wọn kọ ògiri wọ́n á pa ohùn dà fún ẹ wọ́n á pa aṣọ dà fún ẹ wọ́n á pa ìṣẹ̀ṣe dà fún ẹ fúnra rẹ báyìí ni wàá forí àpèrè yẹn sílẹ̀ tí wàá kúkú ẹ̀sìn fúnra rẹ̀ Olúwo pẹ̀lú gbogbo ìwà òṣì tó ń wù púpọ̀ nínú àwọn tí wọ́n wà lábúlé àwọn ọmọ wọn wà ní ìdálẹ̀ tí wọn ò lè wá sílé léde mo mọ iye èèyàn tó sì pè mí pé léde kí àwọn fẹ́ lọlé ẹ̀rù bà àwọn ò lè lọlé èèyàn kan sọ fún mi léde pé òun ò lè ṣe kóun má lọlé lẹ́ẹ̀mejì lọ́dún òun ò tó bẹ̀ láti bí oṣù 6 sí kóun lọ sílé mo wá fẹ́ kí wọn Olúwo mọ̀ pé púpọ̀ nínú àwọn ìyá tí wọ́n wà lọ́dún ẹ̀ ní Ìwòye o ní gbogbo Ọ̀ṣun state yẹn wọ́n ní àwọn ọmọ ní ìdálẹ̀ o tí ó yẹ kí àwọn ọmọ wọn kó lọ yọjú sí wọn tí wọn ò lè wá sílé ṣé owó dàbí èèyàn ni wọ́n ní ká rí ara wa báyìí ká yọ̀ mọ́ra wa ká fara rora wa ó sì níyì ju màámi ẹ gbowó lọ
kí àwọn ìyá yẹn wá máa pe àwọn ọmọ wọn sì kọ́ máa sọ pé àwọn ò wálé o nítorí Fúlàní kí Fúlàní má lọ kidnap àwọn káwọn ìyá yẹn wá fi ìmọ̀ ṣe ọ̀kọ́kọ́ pa ohùn pọ̀ wá yú ẹ lọ́ba ta ni ẹ ká kúlù fún ẹ gbogbo òṣì ọ̀rọ̀ tó ń sọ kiri lórí social media pé wọ́n kúrò lẹ́ni tó máa yọ lọ́ba wọ́n á yú ẹbí jìgá tí ò sí kankan tó fẹ́ ṣe sí àwọn afọbajẹ tó fi ẹ́ síbẹ̀ gan wọn ò ní mí fẹ́kẹ́ wọn ò ní fọhùn kó lọ síbi gbogbo òṣì tó ń ṣe kiri tó bá rẹ́ni bẹ́ẹ̀ sòótọ́ rọ̀ òṣì ló ń ṣe mẹ́ ẹ sọ fún Olúwo pé òṣì ló ń ṣe ìranù ló ń bá ká ẹ ṣí ẹ program ẹ ṣí ẹ sínú group ẹ ṣí ẹ sórí péjì ẹ kó wo ẹni tí ò tó gọgọ tó pé tó sọ fún wípé òṣì ló ń ṣe orí burúkú ti lẹ́gi mọ́ pẹ̀lú òfò tó ń bá kiri ó wo sùsù ó pe ikú àwọn tó ń pa àwọn èèyàn nípakúpa tí wọ́n ṣàwọn èèyàn níṣàkúṣà ẹ̀mí èèyàn ò jọ wọ́n lójú ìwọ ń bá wọn ṣe kùrùkẹ́ ò bá wọn ṣe wọléwọ̀de kó lè máa gbẹ̀mí àwọn ènìyàn lọ ẹ̀mí ẹ̀ náà á lọ sí i àtìgbà tá ti ń pariwo àwọn Fúlàní kò tí ì sí ọba tó ya wèrè tó ẹ èyí tó lọ sábùjá gan ó fọgbọ́n sí ni kò ṣorí burúkú bíi ti tẹ báyìí kó máa lọ bá wọn ṣe mítìnì káàkiri ìwọ wá ṣẹ̀ṣẹ̀ pé ta ló fẹ́ mú ẹ kí wọ́n lè recognize àbí fún kéde ó gbéra pẹ̀ ó lọ sábùjá ó lọ ti lọ bá president ṣe mítìnì kó empower wọn ó tún gbéra fẹ̀ ó tún lọ bá wọn ṣe mítìnì nínú gbó oníkan fi inú gbó sílẹ̀ kó máa gbé láàrin ìlú kó máa wá jẹ sàláàdì kó máa gbé níbi tí náà wà níwọ̀n lórí burúkú ẹ̀dá àṣeyọ ẹ̀dá èèyàn tó bá ní àròjinlẹ̀ tó wo àròjinlẹ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ ní location náà á mọ̀ pé ìbànújẹ́ lolúwo jẹ́ fún wọn ní ìlú yẹn pẹ̀lú òṣì tó ń ṣe èèyàn tó bá wo dídùn bí wọ́n ṣe ń pa àwọn èèyàn tó wo tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yẹn láti ara àwọn Fúlàní tó wá wo àjọṣepọ̀ tó wà láàrin wa àti Olúwo àwọn Fúlàní àti Olúwo á mọ̀ pé ní bí ní ẹ ò yẹ léèyàn nítorí lásìkò yìí sọ yẹ kí gbogbo èèyàn ọba kẹ́ fìmọ̀ ṣọ̀kan ní kẹ́ pàṣẹ fún gbogbo àwọn Fúlàní kí wọ́n tiẹ̀ kọ́kọ́ yàgò fún yín díẹ̀ náà tó bá tiẹ̀ máa padà wá kó tiẹ̀ kọ́kọ́ lọ ná káwọn èèyàn kọ́kọ́ ní ìsinmi kí àlàáfíà kọ́kọ́ jọba ná ẹ̀ mọ iye ẹ̀mí tó ti sọnù ni ìwọ wá ṣọ́ọ̀ṣì kiri bí ẹran aṣẹ́wó ìwọ kan iná ló lọ ṣe mítìnì pẹ̀lú wọn ní kó máa bọ́ nùnù kó máa jẹ sàláàdì ẹnu òkú ẹ kò kó ẹ lẹ́nu ọkọ̀ wùwà òṣì òwùwà tout tó bá dẹ̀ sọ́ọ̀sì wá ní wọ́n ṣọ́ personal life ẹ kí lọ́kànyàn kọ́ personal life ẹ kò sí nǹkan tó kọ̀yàn kọ́ personal life ẹ ò bá fa gbogbo fa gbogbo ẹ but o ti ń ṣe òṣì personal life ẹ o ti fi affect àwọn ti ìlú o ti ń jẹ́ kí stéèdì ayé tiẹ̀ stéèdì tó wà ní personal life ẹ tí wọ́n ní wọ́n ń tojú bọ personal life ẹ yẹn o ti ń jẹ́ kí stéèdì òṣì tó wà ń bẹ o ti ń jẹ́ kó affect àwọn aráàlú pẹ̀lú àwọn Fúlàní tó ń bá ṣe pọ̀ tó ní kọ́ máa bọ̀ kọ́ máa gbé nínú ìlú. o tún wá gbéra o gbọ́dọ̀ ẹ̀mí àwọn ló tún lọ báyẹn ṣe mítìnì o lọ sọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ wèrè lẹ́nu nínú gbogbo àwọn balẹ̀ Yorùbá ìwọ ni kò wá sọ̀rọ̀ ẹ̀ di wèrè sórí àpèrè wá ọlọ́gbẹ́ni tí gbogbo àwọn ọmọ ọba lè bá ẹ sọ̀rọ̀ tó bá púrúfù fún wọn wípé bóyá ó ti ní nǹkan kan tó ti ṣe ní kọ̀kọ̀ sí ẹ lọ́wọ́ tí wọn ò fi lè bá ẹ sọ̀rọ̀ tó lọ́rọ̀ pé kò sẹ́ni tó lè yọ lọ́ba gbàgbé bó ṣe ṣẹlẹ̀ ọmọ tí ò tó kankan á sọ fún ẹ pé ó ti ya wèrè ó ti sick àwọn òye ni wọn lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ àwọn òye ni wọn tó ọ̀rọ̀ bá ẹ sọ àwọn òye ni wọn ní nǹkan kan tó lè ṣe fún ẹ ṣorí ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí á pàṣẹ fún ẹ wàá rìn wọ́n gbó lọ á yú ẹ lórí àpèrè yẹn á lé ẹ dànù kó tó ba àpèrè jẹ́ fáwọn tó lápèrè gbogbo yẹn dẹ̀ wá má pèrè ọ̀wọ́n bàbá wa ẹ̀dẹ̀ ń bàjẹ́ ń kórí burúkú títí yín ẹ̀ ń kó bá ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá ẹ̀ ń ba ìṣẹ̀ àti ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ ń fún àwọn òòṣà tó wà láti ìgbà tí aláyé ti dáyé ẹ̀ ń fún gbogbo wọn léèwọ̀ jẹ́ torí wọ̀ ló fún wọn jẹ yìí wọ́n ta ẹ̀jẹ̀ àwọn innocent people sílẹ̀ ẹ̀jẹ̀ àwọn innocent people làwọn people yìí ń ta sílẹ̀ lójoojúmọ́ kì í ṣe pé wọ́n fún àwọn alálẹ̀ léèwọ̀ jẹ nìyẹn látìgbà tí aláyé ti dáyà ìmọye ìlú mi tó jẹ́ pé wọn ò gbọ́dọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ ní ìlú yẹn lọ́dún kan ẹ̀yin mú débẹ̀ yìí sí gbogbo yẹn ẹ̀kọ́ ṣàtẹ̀wá mú gbogbo ẹ̀kọ́ bàjẹ́ ẹ̀kọ́ jẹ́ kéèyàn máa wò pé òun ti ṣe orílẹ̀-èdè wọ̀ òun ti ṣìlú wọ̀ ẹ ké sí Olúwo ẹ̀yin tí ẹ bá mọ Olúwo ẹ jẹ́ kí ó yí Olúwo pé òṣì ló ń ṣe ẹ̀yin ìyá tẹ nífọ̀tẹ́ ní èkánná ó bẹ́tà kẹ́ já ewé fún ẹ já ewé fún Olúwo ẹ fi ìwòwò sí kúrò nínú ìlú yẹn kó tó ba ìlú jẹ́ kó tó payé lọ́mọ kó tó má jẹ́ kẹ́ jẹ wọn mọ́ ẹ sí Olúwo ẹ sì kúrò ní ìlú yẹn òṣì ló ń ṣe ó ti pọ̀ jù ó ṣe kí ni apariwo ẹ̀ lórí social media
kò tí pé ọ̀sẹ̀ kan ó tún bọ́ sórí social media ó tún lọ fẹ́ máa fún wọn ní residence permit mélòó lọ fún àwọn Yorùbá nílẹ̀ Haúsá. Èmi ò mọ bí ẹ̀yin people ṣe wá ń ronú, ṣé owó tẹ́ ti ní ni ò jẹ́ kí iye yìí kó ṣe mọ́ ni ilẹ̀ ṣe rò pé ẹ kàn lè máa hùwà bó bá ṣe wù yín, ẹ lè máa ṣe ohun tó bá wù yín. Ó di èèyàn mélòó tó fún wọn ní resident permit Nàìjíríà tó wà gọṣọ ní ṣé wọ́n fún wọn ní resident permit ní Nàìjíríà. Ìwọ wá fẹ́ fún Fúlàní o tún wá fẹ́ sọwọ́ lórúkọ pé Fúlàní Ìwó land mọ́là Ìwó land o tún wá fòpẹ́ a sì ń sọ yẹn lórí social media àti ìdákẹ́ lórí yẹn a sì ń ké yẹn síta pé tó ẹ tètè fura sí màá yí o ó dà pé kankan ti kọlù o nǹkan ti ń ṣe o tẹ́ ẹ̀ tí mọ́ o ìyẹn la sì ń sọ lọ́wọ́ o tún fòpẹ́ rẹ̀ lẹ́ni o tún gba Ìlọrin lọ o tún lọ bẹ́ẹ̀ bí àwọn ṣe pàdé ṣé wọ́n fi ṣí ẹ ni gbogbo iṣẹ́ ibi tó ń ṣe à ń gbé à ń jù sílẹ̀ à ń gbójúbẹ̀ òde wá ń kọ́ntínú ìbàjẹ́ wá ń gorí ìbàjẹ́ fún ẹ òṣì ń gorí òṣì ó ń fi ìbànújẹ́ òde wá fi ń ṣí ayọ̀ òde ń ba ìlú jẹ́ ẹ̀yin ti wọ́ ẹ ti kẹ́ran mérò àkọ́bí ẹranko ni ẹ ti kẹ́ran mérò ẹ ti kábàámọ̀ wípé ẹ fi Olúwo ẹ fi jọba ní Ìwó tí gbogbo yóò bá lè sọ síta àbáyé sọ. Tí ẹ bá bẹ̀rù kó má bá wá pa yín torí òun náà ní àwọn woodlumps tiẹ̀ tó ń lò fi ṣiṣẹ́ bí àbá yín sọ síta ẹ ti kẹ́rọ mérò. Mo ní mò ń pariwo kí ọmọ Yorùbá kó ronú ọmọ Yorùbá mo ní kẹ́ ẹ jí lójú oorun yín kẹ́ ẹ jí ní ojú oorun yín tí ẹ wà ẹ dìde ní ojú oorun tí ẹ wà torí odò ń gbà rere lọ odò ń gbà rere lọ odò mi gbà rere lọ àràbà túnra mú odò ń gbà rere lọ mo ní kẹ́ ẹ dìde pé odò ń gbà rere lọ wọ́n ní odò kúkú jìnnà tẹ́ ẹ bá mọ tó ń bọ̀ fún yín ẹ ní máa ṣeré ọmọ Yorùbá mo ní ogun ń bọ̀ ṣùgbọ́n tí mo bá ń sọ̀rọ̀ pé àwọn èèyàn máa ní sí ogun la ń fi ẹnu pè èmi mọ̀ pé ogun ò kìí ṣe nǹkan tí èèyàn lè sọ kìí ṣe ogun ò kìí ṣe nǹkan tá a máa ní kó ṣẹlẹ̀ ṣùgbọ́n kí ni ìdí tá a fi sọ pé dandan ni kí ogun ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá àwọn èèyàn púpọ̀ wá máa sọ wípé petition ni a lè ṣe láti fi sọ pé bóyá àìmọye nǹkan tá a lè ṣe tá a lè fi kúrò lára Yorùbá lára Nàìjíríà ṣùgbọ́n èmi ní pé lóòótọ́ ó ṣeé ṣe ṣùgbọ́n kò kìí ṣe bí orílẹ̀-èdè Nàìjíríà láti lè fi petition kúrò bẹ́ẹ̀ ni èmi sọ lórí ètò mi ní gbogbo ìgbà ìlú tó bá jẹ́ pé wọ́n yìí ṣe ìlú ẹ̀jẹ̀ tó jẹ́ pé tí ẹ bá sọ̀rọ̀ ẹ máa free láti sọ̀rọ̀ àwọn ìlú míì wà lórílẹ̀-èdè àgbáńlá ayé tó jẹ́ wípé gbogbo nǹkan tí wọ́n bá ń ṣe àwọn ò kì í ṣe níṣe pé ìmọ̀ tara ẹni nìkan wọn kì í ṣe onímọ̀ tara ẹni nìkan ṣùgbọ́n ìlú Nàìjíríà jẹ́ ìlú ẹ̀jẹ̀ ìlú tó jẹ́ pé wọ́n mú àwọn ọmọ yín ní ojú ayé yín wọ́n pa wọ́n súwẹ́ wọ́n wá láwọn ṣe investigation láti bí ọdún kan láti bí oṣù bí 3 sí 4 sẹ́yìn wọn ò tí ì rí investigation kankan múlẹ̀ fún yín wọ́n tún láwọn rí kámẹ́rà wọn ò tí ì rí kankan múlẹ̀ fún yín wọn ò fún yín níná wọn ò fún yín lómi Boko Haram ń pa yín lọ́sàn ń pa yín lóru Fúlàní darandaran ń kidnap yín wọ́n dẹ̀ ń bá yín sùn wọ́n á bá ya yín sùn wọ́n á bọ́ ọmọ yín sùn lójú ayé yín kì í wá ṣe ilẹ̀ Yorùbá o wọ́n ń ṣe bẹ́ẹ̀ náà nílẹ̀ Yíbò kẹ́ mọ̀ rò pé bóyá ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ní Fúlàní ti ṣe gbogbo eléyìí pé bóyá wà nìkan ni àìmọye àwọn tí wọ́n ti pa bọ́n ṣe máa pa wọ́n tó máa gé wọn léríkèéríkèé ní káàtì ẹ̀ wá ní pé gbogbo eléyìí tí wọ́n ti ń sọ káàkiri irọ́ ni eléyìí tó tún jẹ́ actress nǹkan ọmọ bàbá Yẹmí Ẹlẹ́bùrú ìbọn náà tún testify sí pé neighbor òun tí wọ́n pa lady yìí tó fi ìyẹn Oyin Kánṣọ́lá ó tún fi àpá hàn wá ní èjìká bẹ́ẹ̀ bí wọ́n ṣe sá yẹn gate man Fúlàní ni bó ṣe sá ní àdá lẹ́yìn ìgbà yẹn gbogbo àwọn ọmọ wọn ni wọ́n bá sùn tó wà nínú ilé wọn àwọn neighbor ó ní wọ́n gé woman yẹn sínú polybag nínú basket báyìí ni wọ́n gé kélekèle ni tó náà bá òun náà tó ń parọ́ àbí kàtẹ wá láwọn ará Àgàngán ń parọ́ gbogbo àwọn ará Ìbàràpá ń parọ́ àwọn ará Iyewa ń parọ́ àwọn tí wọ́n ń pa ní Ìbàdàn ń parọ́ àwọn t'Ògùn state ń parọ́ àbí àwọn ọmọ Yíbò náà ń parọ́ sátírẹsì náà tó ń parọ́ mo ní kẹ́yìn ọmọ Yorùbá jí lójú oorun wípé ikú ń dẹdẹdẹdẹdẹ ń dẹkú mo ní ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfura àrùn ń bọ́ mọ́ rìn ọmọ òfura
mọ́ra wọ́n ní ti là ń pariwo pé Fúlàní Fúlàní gbogbo wa ń kígbe bìkọ́ torí pé Fúlàní ló ń ṣe wá ní ìjàmbá bẹ́ẹ̀ ni wọ́n ní bí kúlí ò pani tòdí ò lè pani kí Fúlàní ìta kan tó lè kó wọn wọlé tilé ló gbà wọ́n lálejò ìwọ tó jẹ́ Fúlàní tilé tó mọ̀ pé ò ṣe bí ìgbà tán kó àjòjì wá báyìí tí wọ́n ń pa yín bí ẹ ń pẹran tẹ́ẹ̀dẹ̀ ní agbára yẹn kírẹ́tẹ̀yìn òdìdé kẹ́ ẹ mú wọn bẹ́ẹ̀ pé ìlú ibi tẹ́yìn wà tí èrò yín bá dá sí ilẹ̀ Yorùbá tí èrò inú ti tìwọ Fúlàní àti Haúsá tẹ̀ wá ń bẹ̀ tí èrò inú yín dá sí ilẹ̀ Yorùbá tí èrò inú yín tó pé ìtẹ́yìn fẹ́ ní ilẹ̀ wa tí ìṣe pé ẹ fẹ́ gba ilẹ̀ wa tó títọ́ kí ló mẹ́yìn tẹ́yìn ò pariwo síta pé àwọn ọba yín o àwọn ni wọ́n pérò wọlé o àwọn ìjòyè yín o àwọn gómìnà yín ni o àwa ò mọ̀ ń parẹ́ o kẹ́yìn náà dẹ̀ bá wa ṣiṣẹ́ yẹn kẹ́ ẹ mú àwọn Fúlàní àwọn eléyìí kẹ́yìn náà pa wọ́n kẹ́ ẹ ṣiṣẹ́ wọn fúnra yín nígbà tí báńdíìtì Gumi tó ń fi ara rẹ̀ lọ sí Àbújá tó dẹ̀ ń jókòó wọn ní olè ló mẹ́ṣe olè tó ó gbanú gbó lọ nínú gbó Sambisa ó lọ negotiate pẹ̀lú àwọn bandits inú gbó irú negotiate bíi báwo kẹ́kẹ́ mi sáré bẹ́ẹ̀ sọ wípé tẹ́ bá ti gba owó yẹn tán ẹ tún lọ kidnap àwọn ọmọ mi a máa ti bóyá tán bá ti lóòdù gáràjì apá àbí ilẹ̀ máa gbà lọ ẹ kidnap wọn bóyá gọ́fúnà ni ẹ lọ mórí ẹ̀ wálẹ̀ ẹ kidnap rẹ̀ ká máa fi gbà ransom àwọn negotiate tó ń bá wọn ṣe náà nìyẹn kò sí nǹkan kan tó wúlò fún tó ń ṣe jù pé ó ń ba tiyín jẹ́ lọ ìjọba Nàìjíríà dẹ̀ rí criminal tó ń rìn láàrin ènìyàn ìjọba Nàìjíríà rí criminal tó ń ṣe fàájì tó ń jayé ọlọ́ba ìjọba Nàìjíríà ò rí nǹkan kan ṣe sí ìjọba Nàìjíríà ń jayé bó ṣe ayé fàmílétè ń tutọ́ ìwà tó wù wọ́n ni wọ́n ń wù lórílẹ̀‐èdè Nàìjíríà ìgbà tá a tún rí bẹ́ẹ̀ lára àwọn gómìnà ilẹ̀ Yorùbá míì àwọn Táyé àti Kẹ́hìndé mùjẹ̀mùjẹ̀ ni wọ́n àwọn bíi Sanwó-Olú àti Mákínwọ́gbó pípaná ń pa ènìyàn nílùú tiwọn gómìnà wọn Táyé Kẹ́hìndé ni wọ́n ẹ̀jẹ̀ ni wọ́n fi ń mumi ẹ̀jẹ̀ ni wọ́n fi ń wẹ̀ nílùú wọn ibi tí wọ́n jẹ gómìnà lé lórí ẹ̀jẹ̀ ni wọ́n fi ń tẹ ìlú wọn aṣọ ẹ̀jẹ̀ náà ń wọ̀ bàtà ẹ̀jẹ̀ náà ń wọ̀ oúnjẹ ẹ̀jẹ̀ náà ń tẹ ẹran èèyàn náà ń pàjẹ́ lójoojúmọ́ torí pé fún kíni ẹ̀ ń wò wọ́n ní oògùn owó wọn ti pọ̀ jù kírímínà tó tó wọn láyé yìí báńdíìtì tó tó wọn láyé yìí ò sí a sì rí kúlẹ̀ àwa ń fọwọ́ ara wa fakú a ti mọ ibi tó ń ṣe wá ibẹ̀ mo tún ti wá ráwọn ọmọ Yorùbá mi pípé àwọn náà tún wá jókòó lórí burúkú ẹ jókòó fún ìjókòó àdánù ẹ wá ń rẹ́rìn ẹni tó bá tún sọ̀rọ̀ ẹ mọ̀ lọ rèé mú níjọ́ tí mo ṣe ṣó láti bí tẹ bá rírú èpè táwọn olórí burúkú táyé wọn ò ní dá tó ń ṣe èpè fún èmi torí pé mo ní ọmọ àlè ní Àkànbí sákànbí ìsọmọ àlè ni ọmọ àlè làkànbí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu sẹ́ni tó bá tiẹ̀ ti ń mu gbó tó ń mu pàrágà tó ń rẹ́ẹ̀pù ibo lẹ ti rí oní first class ọba tó ń rẹ́ẹ̀pù la kọ́kọ́ gbámú ṣekún òun ló kọ́kọ́ ń rẹ́ẹ̀pù nílé ayé ká invite èèyàn láti yàn níyàn Canada ká invite girlfriend àlejò wálé kọ́ ọ̀dẹ̀ mú rẹ́pìn dẹ̀ doyún ó tún kọ́ ọkọ̀ ọmọ sọba gidi kan sọmọ ránkín ọmọ lálàsẹ ọmọ àjàrà búkà tó pé ìyá tó bí ti fi òbò jóná àwọn tó ní ẹ ti fi òbò ẹ jóná ó sóògùn ọ̀dàmọ́ bọ́ ṣe fáìn tẹ́lẹ̀ ni páàgùn ń yọ ẹlẹ́nu gidi ni ó ti sóògùn ayé ẹ wá bàjọ́ wá polúkúlù musu ì ṣe ènìyàn tó já mọ́nú ènìyàn tó bá gbógun tì mí ogun ọ̀run á gbógun tì ọ́ Àkànbí tó bá fi ìran ilẹ̀ Yorùbá sílẹ̀ ó máa sí òfò ni bẹ́ẹ̀ ni gbogbo ẹnu mi ló bá ọ̀ kí sí ọba ẹ̀yin ọmọ wo ẹ jẹ́ ń sọ kinní kan fún yín inú àgò lẹ wà inú àgò gidi wọ́n wá mú yín wọ́n wá kó yín sínú àgò Àkànbí mo sọ fún yín níjọ́ ní prọfẹsì lọrẹ tẹni mo ní tó bá dé stage kan Àkànbí á sọ fún yín pé òun ò jẹ̀bi yín toró ní ìtumọ̀ ó dẹ̀ yí òun fúnra rẹ̀ tó ń ṣe òun tó ń fún ẹ̀yin arúgbó ní nǹkan ẹ̀yin tó ń fún àwọn ènìyàn ní nǹkan ó yẹ tó ń ṣètọrẹ àánú fẹ́ẹ̀kì gbogbo ìtọrẹ àánú lèèyàn máa ń gbà ẹ máa ní ọba tó gbé àṣà ga ni ọba tó ṣe kinní kan ga ni owó tó ní pàtàkì ọkọ mọ lórí ibùdó ní àwọn ọba first class náà ni aná ń so oògùn owó babaláwo ni wọn àwọn Boko Haram náà bá wọn pa ènìyàn ìdí tí wọn ṣe fẹ́ ká lọ́nu ìgbà táàrí wọn kọ́ àwọn ọba olóṣó tó wà lẹ́kọ̀ọ́ àwọn ọba onípòsí ìyẹn Akíolú pósí ni ǹjẹ́ arábàlù àbábọ̀ ní ilẹ̀ Yorùbá ilé tá a bá ti bá pósí kí la máa ń pè bẹ̀ wọ́n ṣoògùn owó ni bọ̀ tó bá jẹ́ pé èèyàn lásán lẹ bá pósí nínú ilé ẹ̀ gbé ó dàgọ́ ọlọ́pàá irú màmá tí wọ́n gbé nílẹ̀ Yíbò tó ní chọ́ọ̀chì tí wọ́n bá àwọn ọmọ tó dè mọ́lẹ̀ nílẹ̀ Yíbò tó lóní chọ́ọ̀chì ó di àwọn ọmọ mọ́lẹ̀ wọ́n bá igbá wọ́n bá òrù wọ́n bá oríṣiríṣi nǹkan nínú ilé rẹ̀
wọ́n kóyàn lọ so ọba Akínolú tí wọ́n bá pọ̀ sínú ilé ẹ̀ kò ṣeé ṣe wádìí bírú èyí ò ṣe jẹ́ ẹ̀dákẹ́ Àkànbí náà mùjẹmùjẹ ni ọba alápàtà ni ó ti papapa ó wá wò pé kí lòun lè ṣe ó nídìí 10 million bí nǹkan Fúlàní láti wọ ìlú ó dẹ̀ mú ikú ó dẹ̀ kó bẹ́yìn ọmọ wò tẹ́ bá ń gbọ́ ikú ń bọ́ ọmọ rìn ọmọ òfura àrùn ń bọ́ ọmọ rìn ní ọ̀rọ̀ Àkànbí orúkọ rẹ̀ nìyẹn ikú gidi ọmọ àlè tí ò níran kéèyàn tó fìyàn jí oyè èèyàn máa ń wo ni ẹni tó dórí oyè tó ti ń sọ fún wípé òun ò lè wọ ìpẹ̀bí sí ọba gidi ká máa lóun ò lè wọ pẹ̀bí Àkànbí ò wọ pẹ̀bí sókè sí ọba tó gbúdọ̀ jí ọba gbúdọ̀ wọ ìpẹ̀bí Àkànbí ò wọ ìpẹ̀bí bẹ́ẹ̀ ni kò sọ̀rọ̀ ọba ènìyàn bíi tèmi ni adé wa tẹ́ gbélé lórí ó ti lù ta fẹ́ẹ̀kì ló wà lórí ẹ̀ AliExpress adé tó bá ń lé ó ti tà torí tó bá jẹ́ pàgẹ́rì gidi ló gbélé rí kò ní yọ ọmọ àlè débi tó máa gbé adé lórí obìnrin ibo lẹ ti gbọ́ rí nílẹ̀ Yorùbá tí ọdí tíyàwó bá tiẹ̀ fẹ́ dé adé àwọn fìlà lásán ni kò lè gbé adé lérí ó mú adé tó jẹ́ adé ọba ó lóun gbé léyàwó lórí àti ilẹ̀ ó ní lẹ́tí màmá láti lẹ̀ pé kì í ṣe èèyàn gidi Àkànbí wà nílùú yín ìgbà tán náà fẹ́ yọ níjò ní mo rẹ́yìn ìyá kan tẹ́ ẹ múrò tẹ́ ẹ ṣe gbogbo ẹ mọ́ yọ Àkànbí o ẹ mọ́ yọ Àkànbí ànígbà wọ́n ti fún yín ní tíǹjì sí tètè wọ́n ti tì bọ̀ yín lẹ́nu wọ́n wá mówó wọ́n tì bọ̀ yín lẹ́nu ẹ̀yin òpònú ẹ wá rò pé ń jà fún Àkànbí ikú ni wọ́n máa sọ fún yín ṣe tẹ́ bá mọ àwọn tó manipulate tẹ́ bá mọ bó ṣe mọ manipulate ènìyàn àwọn tẹ́ bá wọn rìn tẹ́ bá mọ orú ènìyàn tí wọ́n jẹ́ ẹ sọ wípé àwọn eléyìí tẹ́ bá dúró lẹ́gbẹ̀ẹ́ wọn mọ bó ṣe máa ń túnú orí èèyàn tó jẹ́ wípé ẹ máa fọ̀ sí ọwọ́ wọn àwọn tẹ́yìn sọ yẹn ẹ máa kò sí ni tán bá bá yín sọ̀rọ̀ tán bá sọ̀rọ̀ fún yín nípa ọ̀rọ̀ Nàìjíríà yìí pé ọ̀rọ̀ Yorùbá wà lẹ́yìn ẹ má jẹ́ kí n tàn yín ẹ máa change mind yín láti follow wọn nírú wọn ṣùgbọ́n wọ́n tí ọkàn rẹ bá le tó bá rí pé lórí burúkú làwọn eléyìí bọ́n bá ṣe ń gbé fún ẹnìwọ́ gan máa yí mọ́ wọn lọ́wọ́ ò ní dúró tí wọ́n fi yí dànù fún wọn pé gbá ọmọ kó sì lọ èmi kọ́ ló ń bá sọ̀rọ̀ bíbá ẹ̀ èmi bá wo èmi ń sọ fún yín wípé ikú ń dẹ̀dẹ̀dẹ̀ ń dẹkú pé ilẹ̀ Yorùbá Ọlọ́run ọba nìkan àti ẹ̀yin obìnrin tẹ́ jẹ́ ẹ̀yin ìyá yìí ẹ̀yin lẹ lè jẹ́ ká gba ilẹ̀ yìí Fúlàní ń dìmáàndì fún wa ní ilẹ̀ bàbá wa Fúlàní ń dìmáàndì fún wa ní ilẹ̀ bàbá wa Fúlàní ń sọ fún àwa wípé àwọn tí wọ́n pa o ní Lẹ́kì o àwọn tí wọ́n pa ní Sásá o ìjọba Nàìjíríà gbọ́dọ̀ compensate àwọn fún 476 billion naira. Bravo àfi bíi pé ń gbọ́rú ẹ̀ rí ẹ bá mi gbé fídíò yẹn síbẹ̀ ẹ jẹ́ kí gbogbo akọ́kọ́ gbọ́ bó ṣe ń lọ kẹ́ lè mọ̀ wípé ẹ ń fi orí ọká ọmú ẹ̀yin ọmọ Yorùbá ẹ ń fi ikú ṣeré ẹ máa rò wípé eré làwọn tẹ́yìn sọ ìwọ́n ń bá yín ṣe àwọn tẹ́yìn wò ìwọ̀n bá yín ṣeré sáwọn tẹ́yìn fẹ́ máa bá gbélé lẹ́yìn àwọn ẹranko gọ̀gọ̀ àwọn màálù tí ọpọlọ wọn ò pé sáwọn lẹ rò pé fẹ́ máa bá ṣe àwọn tẹ́yìn sọ ìkọ́lẹ̀ ń bá ṣe má jẹ́ kí n tàn ẹ́ nígbà tó bá tó àsìkò tó bá rí wàá mọ̀ wípé ọgbọ́n ẹnìkan ò jọbọ̀rọ̀ ìmọ̀ ẹnìkan ò jọbọ̀rọ̀ o bí a bá ṣe ń pariwo fún yín lọ́sàn àti ní òru wípé Yorùbá kẹ́ ẹ ronú kẹ́ ẹ jí lójú oorun yín ẹ máa lè sọkúsọ là ń sọ ẹ ní í ṣe làákàn ń pariwo ṣe náà kàn ń pariwo náà kàn ń ṣe bí wèrè ẹ̀yin tẹ́yẹ̀kẹ́ nìkan kan ò gbọ́ ṣé yóò mọ̀ páwa táwa ń ta tá à ń pariwo fún yín kì í ṣe páwa tọrọ oúnjẹ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà Nàìjíríà à ń kígbe fún yín nítorí pé àmọ̀ pé ẹ̀ níná ẹ̀ rí dátà lò ṣùgbọ́n wọ́n ti gba gbogbo èrè tó wà lọ́wọ́ yín oúnjẹ tó yẹ kẹ́ ẹ jẹ wọn fún yín omi tó yẹ kẹ́ ẹ mu wọn fún yín ẹ̀yin ẹ wo ẹ bá mi kọ́kọ́ gbé fídíò yẹn síbẹ̀ ẹ bá mi gbé fídíò yẹn síbẹ̀ ẹ bá mi gbé fídíò bàbá mo nídìí fídíò bàbá yìí ti jẹ́ ẹ máa gbọ́ nǹkan tí ó kònú ayírádà yín sọ mo nídìí fídíò máa nìyẹn níbi tó ti sọ̀rọ̀ yẹn wípé àwọn nídìí 476 billion orí mi kọ́kọ́ fò lọ orí mi kọ́kọ́ fò dànù nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ 476 ní ọgbọ́n 151 people lost their lives at the Sasa incident. And then in the hashtag EndSARS protest, we also lost not less than 100 people.
At the same time, you ask of whether we have made a specific demand for the estimate for the compensation. Yes, we've requested for 475 billion naira for the loss as compensation for the loss of lives and property destroyed. Ó funny àbí? Ọ̀rọ̀ yẹn funny sí yín. Ẹ bá mi tún fídíò yẹn play lẹ́ẹ̀kan sí. Ó dàbí pé funny bóyá wọn ò gbọ́ dáadáa. Ẹ bá mi tún fídíò yẹn gbé síbẹ̀. Mo fẹ́ kémi àti yín tún fídíò yẹn gbọ́ kéyin fúnra yín lè mọ̀ wípé àwọn tí ẹ̀yin wò yìí wọn ò nífẹ̀ẹ́ yín láti bí síbẹ̀ yẹn. Wọn ò fẹ́ràn yín láti bí síbẹ̀ yẹn. Gbogbo nǹkan tí wọ́n fẹ́ nínú ayé yín kò ju wípé owó nìkan lọ. Owó nìkan ni wọ́n fẹ́ nínú ayé yín. Kò sí oore kankan tán fẹ́ ṣe fún yín ju kíkú wọn bà ti yín nìkan jẹ́ lọ. Kán bà ti yín nìkan jẹ́ kò jù bẹ́ẹ̀ lọ. Wọ́n fẹ́ bà ti yín jẹ́ ni o. Wọ́n fẹ́ bà ti yín jẹ́ ni tí ẹ bá mọ̀. Wọ́n ó bà ti yín jẹ́ gidigidi sí àwọn tẹ́yin sọ nìyẹn. Àwọn ènìyàn kénìyàn, àwọn ènìyàn tí ò ṣe fi ara wé, àwọn ènìyàn ìkà, àwọn apọmọlẹ́kúnjayé, àwọn ọ̀tá Ọlọ́run. Ẹ wá sọ fún mi, ní Lekki toll gate, Fúlàní mélòó ni wọ́n pa ní Lekki? Wọ́n pa Yíbò. Tá bá tẹ̀ wá fẹ́ sọ pé àwọn tó pa wọ́n jù, àwọn tí wọ́n kó sínú àwọn ènìyàn yìí, àwọn Haúsá ló jẹ́ kọ̀mándà yín. Kọ̀mándà Haúsá Fúlàní ni ẹni tó jẹ́ ọ̀gá àwọn sójà. Tá dẹ̀ ní kó mú ẹ̀rí fún wa. Ǹjẹ́ ó ti mú ẹ̀rí yẹn fún wa? Kò ever láyé mú ẹ̀rí fún wa. Kò fún wa ní ẹ̀rí àwọn ọmọ tí wọ́n pa, kò fún wa ní ẹ̀rí àwọn sójà tí wọ́n pa ní Lekki toll gate. Kò fi lé wa lọ́wọ́. Àwọn wá ń sọ fún yín pé kẹ́ ẹ ronú, kẹ́ ẹ gbọ́n. Fúlàní tó mọ̀ọ́mọ̀ payé bí ẹ ń pẹran, tó ṣì awo ọ̀dájú lé ya yín lórí. Ó ṣì awo ọ̀dájú lé àwọn ọmọ yín lórí. Wọ́n á rẹ́pù àwọn ọmọ yín. Tó bá dìgbà tí àwọn ọmọ yín bá wà ní ìta, wọ́n á lọ rẹ́pù wọn, wọ́n á pa wọ́n lọ́nà oko. Bàbá ó yá ọ̀rọ̀ náà dọwọ́ yín báyìí kí á tó tún gba pẹ̀lú bí mo fẹ́ kẹ́ ṣàlàyé àgbà síwájú. Ṣé rí àwa Yorùbá, ó dàbí pé sùúrù wa ó ti fẹ́ di agọ̀ mọ́ wa lọ́wọ́, ó ti fẹ́ di dìdìrìn. Èmi ẹ mọ̀ pé pásítọ̀ lèmi. Kíní kan wà nínú Bible ní Psalm 115, I think verse 16. Ó ní ọ̀run ni ti Ọlọ́run, ṣùgbọ́n ti fi ayé fún àwọn ọmọ ènìyàn. Ní tẹ́mi nínú ọ̀rọ̀ àwa Yorùbá sì ni pé nígbà táwa bà ayé jẹ́ tán, tá bà á jẹ́ pátápátá, àwa ń pe Ọlọ́run kó wá bá a tún ṣe. Ṣé Ọlọ́run ló bà á jẹ́ ni? Ṣé nígbà tó dọ́run àtayé kò sọ pé gbogbo tó ń dáhùn dáradára? Ẹ wo gbogbo ìwà burúkú tí a ti ń hù. Ẹ wo gbogbo ìwà wọ̀bìà, ìwà olè, ìlọ́nilọ́wọ́gbà, ká máa pààyàn ṣòwò, ká máa pa gbogbo ẹ̀. Ṣé ẹ mọ̀ wípé àwa gan la bà ayé ọ̀hún jẹ́ débi tá a bá jẹ́ dé? Kò sì sí tí ò lẹ́sìn nínú wa. Ẹ̀dá ẹ̀sìn Mùsùlùmí àbí ẹ̀sìn Kìrìsìtẹ́nì àbí àbáláyé, gbogbo wà burúkú tí wọ́n fẹ́ là ń ṣe. So ńgbà táwa bàjẹ́ tán sìn, àwa máa pariwo Ọlọ́run wá bá wa ṣe o. Ẹ̀yin gan tẹ́ bàjẹ́ náà lẹ máa ṣe tọ́lọ́run á wá ràn yín lọ́wọ́. Ṣé rí ẹ mọ̀ gbogbo àlè máa ń sọ, èmi ò sí pé ká máa jà, ká máa jólé, ká máa yìnbọn, ká máa ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n tí a bá fẹ́ gbara wa sílẹ̀, òní ni Monday, tí a bá fẹ́ gbara wa sílẹ̀ ní àárín ọ̀sẹ̀ kan, ó ṣeé ṣe fún wa. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún gbogbo àwọn ibi tí wọ́n ti jàjàgbara, tó yẹ pé gbogbo aráàlú àtọmọdé àtàgbà, ọkùnrin àtobì, gbogbo wọn náà dìde pé a fẹ́ kọ̀yà yìí. Tí a bá ti ṣe bẹ́ẹ̀ fún ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, màmá wa sọ pé ọdún 10, ọdún 15, a lè last ọdún 15 kankan. Ẹ má jẹ́ kí ṣé gbogbo ìbọn tán ti ń kó tiwa tán dẹ̀ ń kó wọlé lójoojúmọ́, ṣé wọ́n máa dáná sun ni àbí wọ́n kàn máa rí mọ́lẹ̀? Àwọn ìbọn yẹn àwa náà kó wá bà. Òun mo sọ pé àtó ẹrú lọ́wọ́ wọn. Tó bá jẹ́ pé àtó ẹrú ni wọ́n nífẹ̀ẹ́ máa pa wá. Wọ́n ti mọrú ọgbọ́n ta ní, wọ́n ti mọrú agbára ta ní, wọ́n ti mọrú èèyàn ta ní. So tí wọ́n bá bẹ̀rẹ̀ ìjà yẹn, wọ́n fẹ́ pa wá run pátápátá, nìkan tó ń pè ní complete extermination. So mo fi ń sọ pé àwa Yorùbá ìsùúrù wa ti fẹ́ di agọ̀ nísìn. So these are the things pé tí àwa Yorùbá tá a bá ti jókòó níbi tọ́rọ̀ ìdè ń sìn, tó ń bá bẹ̀rẹ̀ wàhálà wọn, wọ́n ti fún wa ní example. Láàrin títì wọ́n máa dúnbú èèyàn bí ìgbà tí ẹ̀ ń dúnbú ẹran. Wọ́n máa yìnbọn, àti gbogbo tó ti wọlé lọ tó ti lọ pa àwọn èèyàn. Tí gbogbo èèyàn ò bá ti ṣe wa lọ́pọlọ ká dìde lógun lọ́gọ̀ nísìn, mo sọ fún wa. Tí 1 million èèyàn bá dìde, tí 1000 sójà bá wá, wọ́n máa surrender. Àwọn sójà náà mọ̀gbà tó ti ń surrender, tó bá lọ sójú ogun wọn tó bá rí pápá àwọn olè kálẹ̀, ó wà nínú ẹ̀kọ́ tó ń kó àwọn sójà wa.
nígbà tí ẹ ní láti sọ̀rẹ́ndà wọn ò fẹ́ kẹ́kọ̀ọ́ para yín dànù. So torí náà àti ìṣetán tá a bá ṣetán ni a máa dìde a máa tẹ̀lérú bàbá wa Sunday Igboho yẹn lẹ́yìn. Ẹnìkan tó sì jákèjádò ọkùnrin tá a rí ibi tó ti fi ẹ̀mí ara ẹ̀ wéwu tó ti lọ nìyẹn. Wọ́n ti yìnbọn fún ní gangan náà, kì í ṣe pé wọ́n yọ̀bọ̀n sí bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé kò jẹ́ ọkùnrin tó dira tó bá ti pa nísìn wọ́n pa náà nìyẹn, kí ló kàn wá ń bẹ̀. So torí náà Nàìjíríà tá a wà ń sìn kò ṣiṣẹ́. Àwọn tó ń wá gbógun tì wá wọ́n fẹ́ pa wá ni, kì í ṣe pé wọ́n fẹ́ mú wa lẹ́rú. Ẹ wo gbogbo àwọn ọmọ tó ń gbé gba báárà tá a máa ń wo kinní wọn ní Kano ní Zaria. Àwọn ọmọ bíi 1000 tó máa tò tó máa ṣe yìí náà ti rí fídíò tó máa gbé abọ́ lọ́wọ́. Àwọn tó ń kó bọ̀ nílùú wa tó bá yá náà bá finish wa tán nìyẹn. Wọ́n ní èèyàn lọ́hùn yẹn, wọ́n láwọn tí àwọn tó ń pè ní àlmájìrì àbí kinní kan. So ó dìgbà tí a bá táwọn bá mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ yìí, àwọn ibi tó ti ja ogun yìí tó ń pè ní genocide, tó ń pè ní ethnic cleansing, tó bá náà wọ́n fẹ́ fọ nǹkan mọ́, wọ́n fẹ́ fọ àwa Yorùbá mọ́ kúrò nílẹ̀ pátápátá ni. Ṣé rí nǹkan tó wá dùn mí fún àwọn ọba wa àti àwọn olóyè wa ni pé ẹ rò pé tó bá pa wá tán ẹ̀yin ló máa ṣẹ́kù, bẹ̀tẹ̀ ẹ̀yin ò mọ̀ pé wọ́n ti ń fi àwọn sẹ́ríkì wọn àwọn sọ̀tá àwọn pápá sílẹ̀ Yorùbá káàkiri tó bá ti pa wá tán àwọn tó máa bọ́ síbẹ̀ nìyẹn. So tó bá jẹ́ pé a jẹ́ àwọn tó ń ṣe nǹkan tó ń pè ní analysis, tá a dẹ̀ ní strategy, tá a dẹ̀ ní àwọn olórí tó ń bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n tó lórí kan bá dìde nísìn èèyàn 6 ló máa fẹ́ wọ jù sílẹ̀ nínú Yorùbá tí èèyàn bá tiẹ̀ fẹ́ pàdánù. Ẹ wo kí ló pa Sunday Igboho lẹ́kún. Ṣebí torí pé ó ní àwọn èèyàn tóun jà fún àwọn náà tún fẹ́ pa òun. Bí àwa Yorùbá ṣe rí ni ó dàbí kankan táwọn ìbò máa ń pè ní crab in a barrel syndrome. Tí tẹ bá kó ọ̀pọ̀lọpọ̀ alákàn sínú basket, tí kan bá fẹ́ gbórí inú wọn àwọn tó kù náà máa fà á sílẹ̀. Bí wọ́n bá fẹ́ gbórí ẹ̀mí tó ń bá wa Yorùbá jà ní àfi kọ́dọ̀ kó bá gbá wọlẹ̀ lónìí. Tó lórí kan bá dìde ń sìn, àwọn míì á dìde, wọ́n máa bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ẹ̀ láìda, wọ́n máa fẹ́ bà á jẹ́, wọ́n máa fẹ́ tí òfin ní wúlò fún ààrẹ tó ní wúlò fẹ́ nìkankan mọ́, kí léèrè tá a fẹ́ gbà ń bẹ̀. Àwọn tó sì wá gbógun tì wá yìí, ẹ̀yà 3 ló wà ní Nàìjíríà mo yẹ sọ. Ìgbò, Yorùbá àtàwọn Haúsá. Àwọn Fúlàní ò kì í ṣe ọmọ Nàìjíríà, wọ́n wá ní. Àwọn Fúlàní, àwọn Haúsá gan pàápàá sì ti fẹ́ máa gbógun tì wọ́n. Ṣé rí ẹ̀yà 3 tó wà yẹn wo bí Ọlọ́run kan tó dá orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe bá wa pín. Tó fi River Niger and Benue tó fi pín fún wa, tó fi tàwọn East sílẹ̀, tó fi West, tó dẹ̀ fi North sílẹ̀. So torí náà tí a bá ti ṣe tán, tá a bá ti dìde, ṣé àwọn gọ́vnà yìí tán ní màálù, àwọn sẹ́nítọ̀ tán ní màálù, àwọn ọba tó ní màálù, àwọn ọba tó ń bá wúṣà. Okay, nígbà táwọn olórí Fúlàní wá sí Ṣáṣá, ṣé wọ́n dọ́fíìsì gọ́vnà, ṣọ́délé Olúbàdàn. So àwọn yẹn lẹ wá fẹ́ pàṣẹ fún nísìn, àwọn tẹ́ ti gbàgbàkúgbà, tẹ́ ti jẹjẹkújẹ lọ́wọ́, tẹ́ ti sọra yín di ẹrú, kí gọ́vnà wa náà máa káwọ́ sẹ́yìn. Gọ́vnà odidi Ọ̀yọ́ ṣe tá rò pé ó jẹ́ ẹ̀kọ́ta gbogbo ilẹ̀ Yorùbá pátápátá, tí ò lè sọ fún ọ pé yẹ wá bá mi ní ọ́fíìsì mi lágodi. Ẹ má bọ̀ ń bẹ̀. Òun wá di ẹni tó lọ ń jókòó láàkiri yóò jẹ́ ohun ìtìjú fún wa. Kì í ṣe òun nìkan, tí Èkó náà ń kọ́, tí ó bá àwọn Fúlàní jókòó, tí ó pé àwọn ìránṣẹ́ ló ń gbé microphone sí lẹ́nu, tí gọ́vnà tó wá ti Èkó náà káwọ́ sẹ́yìn, àti ẹ̀gbọ́n tó Ògùn state rárá wọn lóun gan ló ráwọn èèyàn pé kọ́ lọ máa pa àwọn èèyàn ara tiẹ̀ tó ń bá àwọn Fúlàní jà. So ẹ ti rí ibi tí ọ̀rọ̀ wá dé nísìn pé àfi tí àwọn èèyàn bá dìde, and the same thing I kept saying every day, àti ìyá lọ́jà o, àti bàbá lọ́jà o, àtọmọ kékeré o, tí ẹ bá dìde kẹ́ lọ gba ẹ̀mí yín là, díẹ̀díẹ̀ tó fẹ́ máa pa yín nìyẹn, kì í wá ṣe pé díẹ̀díẹ̀ yẹn nìkan ló máa yẹ ká rí wàhálà. Ẹ wo nǹkan táwọn màálù tún ṣe nísìn tá à ń rí káàkiri. Tí rògbòdìyàn bá dé nísìn tó bá dé àwọn màálù 10,000 sáàrin ìgboro, ṣé màálù gan kọ́ ló máa tẹ àwọn èèyàn pa gan lọ́tọ̀? Ṣé bá rí bí màálù ṣe ń sáré káàkiri? So Nàìjíríà tá a wà nísìn kò work. Kò dẹ̀ sí pé ẹ má gbẹ́kẹ̀lé pé United Nations kankan, mo tún sọ fún yín. United Nations kankan ò ní dé sí pé ó sì máa dìjà, ó máa dogun. Yorùbá àwọn bàbá ló sọ bẹ́ẹ̀. À ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ kì í ṣojú bọ̀rọ̀. Ẹ jẹ́ kí a là á mọ́lẹ̀ fúnra wa. Àfẹ́ ogun, àfọ́tẹ̀, ogun ti dé, àwọn tó ti pa, àwọn tó ti dúnbú, àwọn tó ti dá lọ́nà tó ti yìnbọn fún. As close to Ìdí Àyùnrẹ́ síbàdàn, as close to Ìkirè síbàdàn, tó ti dá wọn lọ́nà, tó ti pa wọn, tó ti gba ransom lọ́wọ́ wọn. Ẹ̀yin kẹ́ lọ bèrè lọ́wọ́ pé ṣé kí ló pa wọn? Wọ́n á sọ mí pé ogun ló pa wọn. So ká máa sọ pé àfogun àfọ́tẹ̀ ká máa ṣe ọ̀lẹ káàkiri, gbogbo alágbọ́dọ̀ dìde. Alátiṣe Yorùbá ló mọ àmàtiṣe ààrẹ, kò sí nǹkan kan tó work. Wọ́n fẹ́ fi ebi pa yín kú dànù ni, gbogbo nǹkan tó yẹ ká jẹ ní ire oko àti ìmọ̀ nǹkan kan níṣẹ́ jẹ́ kó di
tó wọ̀ sí parí ọdún yìí tàbí ọdún tó ń bọ̀ tí gbogbo nǹkan tó yẹ káwọn àgbẹ̀ wa kan máa gbìn àwọn àgbẹ̀ náà dẹ̀ ní bàbá arúgbó ni wọ́n in their 70s in their 80s àwọn bàbá yẹn lọ ṣe bàbá mi ò lè dìde kẹ́yìn ẹ̀ náà mọ́ tán á lówó tractor now á lówó mechanized farming tán máa da tractors gbogbo tó yẹ pé ẹnìkan gan àìmọye oko tó lè dá. kò ní nídìí pé àwọn bàbá yẹn ṣe ń lọ sí oko lábẹ́nú lábẹ́nú. bẹ́ẹ̀ni owó tractor wọn ti kó jẹ owó tí a ní tí àwọn èèyàn wọ̀nyí ti kó jẹ ẹ má gbàgbé pọ́n lẹ́nìkan obìnrin kan àti boyfriend ẹ̀ mo forúkọ bò wọ́n láṣìírí tó bá yẹ pé tán lè bò láṣìírí wọn owó tọ́nà jí tán pòórá ní Nàìjíríà tó $20 billion lówó epo ẹjọ́ bó ni 20 billions kò yẹ kí ìyà jẹ wá kankan kò yẹ kẹ́nì kankan nínú wa mo mọ̀ gbà tó jẹ́ pé tá a bá lọ sí London akànṣeré lọ ni a lọ ra aṣọ ni a máa padà wẹ́ sí Nàìjíríà mo mọ̀ gbà tó jẹ́ pé tán bá bẹ̀yàn kó dúró l'Amẹ́ríkà yìí á ní kí lòun dúró ṣe torí àmọ́ nǹkan tá a fi sílẹ̀ ńlé mo mọ̀ gbà tí tó yẹ pé tó bá ní $1 lọ́wọ́ $3 náà máa fún ẹ $3 ẹ lọ research ẹ̀kẹ́ lọ́wọ́ in the 70s wọ́n dẹ̀ bà gbogbo ẹ̀jẹ̀ tó ṣe rí bí èrò pa ti sọ̀rọ̀ débi pé kí la lè ṣe tìlú fi lè dáńsìn gbogbo àwa wò wọ́n níran àwa gan guilty àwa complicit tó bá múná lọ níbi tá a wà yìí lódìdí ọjọ́ kan mayor ti máa bọ́ sórí tẹlifíṣàn tó máa bẹ̀ yín ó máa ṣàlàyé fún yín nǹkan tó fà á tí iná fi lọ iná bá lọ á lọ ra plant ẹ̀ tó lówó plant á lọ ra kerosene stove á lọ ra lanta ní tí ò lọ á lọ rọ̀ owó elépo. àní tó bá tún tanná after 3 months tí wọ́n ti rí nọ́mbà á tún pariwo up nepa ní o adúpẹ́ o. ẹ mo fi sọ pé àwa gan ni táwọn bá bẹ ṣe rí ẹ̀yin pìrìsẹ́ńtà wa Ọlọ́run á bá wa dáàbò bò yín Ọlọ́run á máa ràn yín lọ́wọ́ Olúwa tó máa fún ẹ̀yin gangan lẹ̀ ń jí wa wọ́n á múná lọ wọ́n á múná dé ẹ máa pariwo wọ́n gbé bíìlù wá fún yín náà ò wá lè lọ tètè lọ bá wọn ní Ministry of Works and Transport àbí Ministry of Energy whatever tó ń control náà kẹ́ ẹ ní kọ́ga wọn sọ̀kalẹ̀ kó wá ṣàlàyé fún yín sáré lọ ra plant gbòdòpòpò pàpàpàpàpàpàpà ṣe rò pé àwọn gọ́fúnà yín àtàwọn kọmíṣánná àwọn ya wèrè ni wọ́n láwọn èèyàn yìí ti ya wèrè ni wọ́n ti po fún wọn náà wọ́n ti ń lọ ra plant fún wọn lómi wọ́n ti ń gbẹ́ borehole so nítorí náà kò sọ̀rọ̀ pé à ń tẹ̀ ń dá sọ̀rọ̀ náà tómi mọ́ owó tán bá ti allocate àwa la máa kó jẹ jẹ́rí tán bá wa lé kúrò ńbẹ̀ yẹn nígbà tí wọ́n interview ẹ̀ ó wá káyé gbogbo mọ́tò tó ń sọnù gbogbo ilé tí wọ́n jóná ẹ wá mọ kankan tó pa mí lẹ́rìn tó dẹ̀ tún bà mí lọ́kàn jẹ́ at the same time pé àwọn ará bíi wọ́n sọ torí tán bá sọ ẹ fún òpònú gọ́fúnà kan bó ṣe máa sá eré tán bá ní gbogbo alágbọ́dọ̀ san $475 billion káwọn ọ̀gá wa kán má bàa bínú ẹ máa gbọ́ tán bá ní ká san $475 billion tán béèrè torí àwọn ọ̀gá wa o àwọn gómìnà wa àwọn honorable wa gbogbo wọn owó tó yẹ kán fi túnlẹ̀ Yorùbá ṣe náà làwọn dàdá dídí yẹn máa lọ kó fún wọn o Ṣẹ́ríkì gọ́gọ́ wa sọ fáwa pé $500 million náà gbé lọ lábẹ́ bẹ́ẹ̀dì òun $500 million ọ̀hún tó wá ṣe tá a fi wá béèrè pé bàbá màálù lẹ́ ń dà kọ́lọ́n kó bá a dáàbò bo rìpọ́tà yẹn kó máa bá a fún lọ́gbọ́n àìmọ̀ àti òye àtẹ̀mí ìgboyà màálù lásán lẹ̀ ń dà níbẹ̀ tí $500 million tó jóná lábẹ́ bẹ́ẹ̀dì yín àwọn tá màálù òun ti wà lẹ́nu iṣẹ́ ti pẹ́ àwọn ọmọ òun ṣiṣẹ́ tó yẹ pé ìlú tó dáa ni nígbà tó fẹ́ pa owó táwọn ọmọ òun kó fóun ni gbogbo àwọn ọmọ ẹ̀ ló yẹ ká probe wọn bọ́ná ti rówó tí $500 ara nǹkan tí mo fẹ́ sọ ọ̀rọ̀ lé lórí náà nìyẹn tí ìlú wa fi lè dá padà tó ti yẹ yín sìn àwa náà ẹ ti sọ mọ́rọ̀ ń sìn ọmọọba instead káwa náà ní association kan tó yẹ pé wọ́n dúbò èèyàn ní o ibi tó ti dúbò ẹ̀ ká ti ní nǹkan tó ń pè ní website tó ní archive a ṣe website tì láwọn ọmọ Odùduwà gidi náà ni o. lórí ìlara àyà tí èmi ò ní èmi lọ̀gá èmi kọ́ ní a ṣe website ẹyọ kan lásán tì lórí pé ká ṣe website. wọ́n ní counter intelligence. ṣe rí àwọn Igbo ṣe gbọ́rọ̀ mi sìn ṣe rí gbogbo àwọn nǹkan burúkú tí à ń gbà láyè fún wọn yẹn òun ló fà á tán fi ń ṣe wá bí wọ́n ṣe ń ṣe wá yìí ó yẹ ká ní website àwọn Igbo ti owó táwọn Igbo ti dá lé ní $100 million ẹ tó bá lọ sí platform wọn á máa sọ fún ẹni pé ìwọ tó wọ ẹ bá less than $250 ibi báyìí ni kò sanwó sí ẹ̀yin tó wọ yín bá more than $250 ibi báyìí ni kẹ́ sanwó sí
ṣé àwa rí $250 gan lásán 20 150 la máa ń rí 10 20 pounds $20 ìyẹn ò tiẹ̀ wá ṣe problem tó bá yẹ pé gbogbo ala wa dáa la bá sanwó yìí bó ṣe ká sanwó yìí àwa náà ní nǹkan kan tá a fẹ́ rí pé nǹkan tá a gbé ṣe nìyí ó yẹ ká ní website ó yẹ kí ẹ bá mọ iye ẹgbẹ́ tó wà sí Odùduwà this kíní kan that Yorùbá this Yorùbá that diaspora here diaspora there kí ló dé tí a lè pa ẹnu pọ̀ kéde àwọn ọ̀rọ̀ tán sọ fún wọn ní north òun náà gbé wá bá wa yẹn pé $475 billion làwọn fẹ́ gbà torí pọ́npa wa ìyẹn ní Sẹ́ríkì Gàngán òun náà fẹ́ gba $500 million náírà torí pé kìíní lè kúrò mẹ́ bàbá wa Sunday Igboho bá lè kúrò mẹ́ èwo àwa gan jọ́ ò làwa gan fẹnu kò pé nǹkan tẹ́ ẹ ṣe nílùú wa ó tó ẹ máa lọ mi ìfẹ́ kú ìgbà ọ̀nà nípa wa tán. ẹni tó sì jáde pé kán máa lọ níṣẹ́ làwọn tiwa náà tó ń pè lọ́ máa lọ. tá a bá dẹ̀ ní kán máa lọ àwọn tiwa náà máa ní kán máa lọ ẹ wo ọba wa kan sìn Aláyélúwà tóun ní gbogbo àwọn. aláyé olúwa kankan. ẹ mọ̀ tó ń pè ní sarcasm ni mò ń jẹ lẹ́gọ̀ọ́ ni wọ́n ní gbogbo àwọn tó bá ti lé káàkiri ọ̀dọ̀ òun ni kán máa bọ̀ ṣé tí wọ́n bó wá fìdí sọlẹ̀ sí wo nísìn ṣé a ti bọ́ lọ́wọ́ Fúlàní nìyẹn so nǹkan tẹ́mi sì ń sọ fún yín ẹ ti sọ̀rọ̀ ẹ̀kan pé ó fẹ́ sú yín kò ní sú yín kò ní sú wa náà ni àáká lè wí nípa tiwa pé a ṣe wọn ọba tá a lè ṣe tí àwọn èèyàn wa ọba tí ì dìde wọ́n sì lókun díẹ̀ nú sìn nígbà tí àlùbọ́sà kan bá di 2,000 naira tí wọ́n rí tòmátò mọ́ tí iṣu ẹyọ kan bá di 20,000 naira ṣé ìgbà yẹn náà wá fẹ́ bẹ̀rẹ̀ sí gbógun ti Fúlàní ó tètè wọ́n ní àtòkèrè lójú jíjì ti mẹ́kún sun àwa Yorùbá ní problem bá a ṣe ní problem yìí lé òun náà la ní problem yìí bí ìwọ̀nba àwa díẹ̀díẹ̀ tó Ọlọ́run lò fún agitation yìí Ọlọ́run kan lò wá kan tó ń pè ní saving grace àwọn àwa lọ́lọ́run lò láti ṣẹ́gun fún ilẹ̀ Yorùbá tó bá dójú ẹ̀ tán sì la máa ṣẹ̀ṣẹ̀ wá máa yàgbẹ́ sára máa sá káàkiri ìyẹn ò yẹ wá ní ọgbọ́n tọ́lọ́run fún wa gẹ́gẹ́ bí Yorùbá àwa la gbọ́n jù àwa la ní àṣà jù àwa la ní èdè jù àwa la ní ẹwà jù gbogbo àwọn ibi tí àwọn ọmọ Nàìjíríà ti ń ṣiṣẹ́ tó ń bá ṣiṣẹ́ ti lọ hospital tí ò bá ṣeé ṣe wọ́n á ní kán lọ pe specialist wá ẹjọ́ ta ni specialist is a Nigerian doctor tó ń bá wà ní NASA tó ń bá tójú kankan bá dàrú ẹ bá máa débẹ̀ ẹ rán àwọn ọmọ Nàìjíríà bẹ̀ ní NASA àwọn tó ń ṣe space exploration tẹ bá lọ sí gbogbo àwọn iléeṣẹ́ tó dáa ní àwọn ṣé Fúlàní làwọn tó wà ní NASA yẹn ṣé Fúlàní. àwọn Fúlàní ò lè débẹ̀ Fúlàní báwo kọ́kọ́ owó tó ń jí owó tó ń jí ní. ẹ bá máa yànnàná ẹ̀. nínú àwọn ọmọ Yorùbá ẹ má bínú gbàtà bá pínyàwó ẹ àwọn ọmọ Yorùbá náà ló wà ń bẹ̀ àwọn ọmọ Yorùbá àtàwọn Ìgbò ló wà ń bẹ̀ tẹ ẹ bá dé àwọn bank tó lágbára àwọn tó ń ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà wọn tẹ ẹ bá Yorùbá ń bẹ̀ ẹ bá Ìgbò ń bẹ̀ most especially ẹ bá Yorùbá ń bẹ̀ àwọn pàápàá mọ̀ wípé wọ́n gbẹ́kẹ̀lé ọgbọ́n wa nílùú yìí níbo lẹ dé tẹ ẹ bá ọmọ Odùduwà ń bẹ̀ ní anywhere ní London ní professor lẹ́fẹ́ sọ ní engineers lẹ́fẹ́ sọ ní scientists mathematicians gbogbo wa àwa fọ́n káàkiri gbogbo àgbáyé àwa allow àwọn non-entities kan wá máa dà wá ọmọ sọ pé tẹ bá ń bá ajá ṣeré jù ẹ̀yin náà kẹ́ máa wọ àwọn ọ̀rẹ́ wa tán wà bí tán dájá tẹ bá ti ń bá wọn ṣeré jù ẹnu yín lajá ń lọ tán bá béèrè $475 billion tẹ ìgangan náà Sẹ́ríkì Gàngán náà sọ $500 million naira nù lábẹ́ bẹ́ẹ̀dì ẹ̀ tó ń dárúkọ gbọ́ àwọn mọ́tò lórí kíni lórí màálù lásán tó ń dà so ó di pé nísìn bẹ̀t nísìn ẹ má bínú tí àwọn ọba wa wọn tẹ̀lé wa àwọn honorable mi tẹmọ tó pọ̀ honorable fún the honorable ló yẹ kí wọ́n máa pè wọ́n àwọn ò tẹ̀lé wa àwọn governors ò tẹ̀lé wa àwọn aráàlú ọba kan béèrè pé tẹ́ bá gbalẹ̀ Yorùbá náà ọba nìyẹn o odidi ọba nìyẹn first class ọba tẹ́ bá gbalẹ̀ Yorùbá náà kí lẹ fẹ́ máa jẹ tá a bá ní time á sọ̀rọ̀ débẹ̀ àwa máa là á sílẹ̀ fún wọn a máa là á sílẹ̀ fún wọn táàyè bá wà láti sọ débẹ̀ so àwa la fa kínní yìí tí n bá sì ń sọ fún yín pé ẹjọ́ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí ẹ lọ wo nǹkan tó ń pè ní Puerto Rico protest ẹ̀yin ká mọ̀ pé ẹ̀ ń ṣeré ọmọdé láti jọ ìdígbà tó ọmọdé méjì mẹ́ta tó ń bá ń fòkúta ṣeré níwájú ìta òun ni gbogbo tẹ́ ń pè ní protest yẹn protest tó ń bá bẹ̀rẹ̀ láti Marina kò sẹ́ni tó máa lè dé Kétu kò sẹ́ni tó máa lè dé Ọjọ́ta tí gbogbo ayé máa jáde síta bẹ́ẹ̀ ṣe jáde nígbà tó ń gbé palliative ẹ wo àwọn píṣọ̀ tá a rí nígbà palliatives tó ń sáré lé ndómì káàkiri ẹ wá lè sáré lé ẹ̀mí ara yín wọ́n sáré lé ndómì wọ́n sáré lé ráìsì àti gàrí tó ti bu this is the same thing tó máa gba ẹ̀mí yín là nísìn o lè tọ́sẹ̀ kan
tí àwọn ìjọba fi máa sá lọ wọ́n mọ̀ nǹkan tó ń ṣe fún yín wọ́n ń retí kẹ́ ẹ dìde sáwọn ni tẹ́ ẹ bá dẹ̀ dìde sí wọn ní kúrò ńbẹ̀ wọ́n máa jẹ yín wọ́n máa fi jẹ yín run náà ni tó bá wá yá sìn wá ní kán dàbọ̀ bolẹ̀ torí pé Nàìjíríà ti bankrupt tí wọ́n bá dé ogun lẹ̀ tí Nàìjíríà ò bá gbiná wọn lè ríbi sá lọ mo ti sọ yẹn bì kan rí so nítorí náà ẹ̀yin èèyàn wa ẹ gbọ́dọ̀ dìde ní kẹ́ ẹ jà ní kẹ́ ẹ pààyàn ní kẹ́ ẹ jólé ṣùgbọ́n ẹ fi wónú yín kàn àṣẹ ni gbogbo àgbáyé ló gbà pé ẹ lè protest ṣé bẹ́ẹ̀ lẹ gbà wọ́n síṣẹ́ ẹ jẹ́ kí n ṣàlàyé kan fún yín sí ọmọọba mo dá company sílẹ̀ ńsìn mo gba manager síbẹ̀ mo gba director síbẹ̀ mo ní bá mi gba àwọn èèyàn tó máa ṣiṣẹ́ nínú company yẹn mo wá rí pọ́n ṣe gbọ́ ẹ̀ wọ́n ṣe báṣubàṣu bí ò ṣe dáa mo ní kí director kó wá jábọ̀ fún mi director lóun ò lè jábọ̀ kankan àwọn ọmọ iṣẹ́ ń kọ́ àwọn ò jábọ̀ kankan mo wá gbọ́ pọ́n fẹ́ pa mí ẹ jọ̀ọ́ ṣé nǹkan tó ń ṣe fún yín Nàìjíríà kọ́ nìyẹn gangan sìn àwọn tẹ́ àbá àlá àdìbò fún wọn àdìbò fún wọn wọ́n ṣàlàyé àdìbò fún wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ògùn náà ṣe débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n rí gẹ̀ ni okay nísìnyí wọ́n tún ti ń bribe àwọn èèyàn láti wá register so therefore àwọn tí ó yẹ kó jẹ́ civil servant àwọn politician tó yẹ kó serve wa ló wá di egun ẹja sí wa lọ́rùn àwọn náà wá di wàhálà sí wa lọ́rùn àwa náà wá ń sá kíjokíjo ẹ ṣàánú wa o ẹ bá wa bẹ̀jọba inú máa ń bí mi tí n bá gbọ́ kílẹ̀ lórí fídíò àwọn bòròró ti dé ẹ bá wa bẹ̀jọba o ṣé ẹ mọ̀ pé ẹ níjọba ẹ mọ̀ pé ìjọba yín ló rán bòròró sí kó wá pa yín ìgbà wo lẹ tó fẹ́ mọ̀ ìgbà wo lẹ fẹ́ mọ̀ so ibi tí ọ̀rọ̀ wà nísìnyí bẹ̀ nísìnyí mo kà á níbì kan wọ́n náà ti sọ fún Nigeria Broadcasting Corporation wọ́n bẹ̀yàn lórí ni o wọ́n ṣàyàn ládàá ni o wọ́n pààyàn ni o tó yẹ pé Fúlàní ló ṣe ẹ gbọ́dọ̀ sọ nínú news ni ẹ gbọ́dọ̀ gbé síta nínú news so mo fi ń gbàdúrà fún ẹ̀yin agitators wa àti ẹ̀yin presenters wa tí ẹ ń pariwo lọ́sàn-án àti lóru tí ò bá sì tẹ́ ń ṣe nínú òkùnkùn ní Nàìjíríà yóò bá wà àtàwọn èèyàn wa nílẹ̀ Odùduwà ìwọ̀nba tá à ń ṣe náà ni ṣùgbọ́n wá di point ẹ jẹ́ ká dẹ̀ tó máa fi àdúrà ràn ẹ mọ̀ pé onígbàgbọ́ lèmi kò sì sí nǹkan tó kan Ọlọ́run pẹ̀lú pásítọ̀ ìmáàmù kínní kan nígbà tó fẹ́ mú Mósè inú igbó kan ló ti lọ mú kò mú láàrin àwọn ọmọ Ísírẹ́lì kan tí yà ń jẹ ní Egypt Ọlọ́run lè gbé ẹnìkan dìde láti because gbogbo èmi ní Pentecostal èmi ní Pentirasca kò sí Salarudin Ansarudin Awarudin kò kan Ọlọ́run ẹ jẹ́ ká sòótọ́ fún yín kò kan Ọlọ́run jókòó nínú ìjọba ẹ̀ lọ́run ó rẹ̀ ń wo ayé tó dá tó bá ti rí i pé àsìkò tó tóun fẹ́ gbalẹ̀ Yorùbá máa gbé ẹnìkan dìde tá a látìrì tó forí lakún sìn ẹ máa wo nǹkan tó máa bàjẹ́ sí sọ fún Ìgbòho sìn olóòṣà ni kò sí Ọlọ́run kò sí nǹkan kan ẹ̀yin tẹ̀ ń sọ Ọlọ́run kí ló tó Ọlọ́run ò pè yín kí ló tí òràn yín tó bá ran iṣẹ́ ẹ̀ ní sálọ ṣé inú aeroplane kan lẹ máa sí tẹ́ máa ti sálọ dànù ṣebí kan ló sì ń sọ fún wa ní àná àbíjẹta mẹ́ pé inú òun dùn pé coronavirus wà àwọn dìdìrín kan tó máa gbẹ́nu sílẹ̀ wọ́n á lọ sí chọ́ọ̀chì yẹn o wọ́n tún máa gbẹ́nu sílẹ̀ wọ́n á lọ sí chọ́ọ̀chì wọ́n á lọ jọ́sìn bẹ́ẹ̀ o tó ní coronavirus ẹ̀kan ló ti rẹ̀ ṣé nǹkan kan ṣe wá ni inú coronavirus ló ti ra pé ìyàwó nǹkan sọ pé àṣàyé dá báyìí tí corona ṣé ó ya wèrè ni wọ́n dẹ̀ ní àpọ́sù lẹ́ni náà mo ní àpọ́sù kọ́ nìyẹn devil disciple nìyẹn ó dìgbà táwọn kan bá bẹ̀rẹ̀ síṣẹ́ rí gbóhùn sókè sọ̀rọ̀ sókè táwọn ọmọ wa bẹ̀rẹ̀ yẹn ó dìgbà tí gbogbo ìlú bá bẹ̀rẹ̀ sí ṣe yẹn ẹ jẹ́ ká lé àwọn ará bí jìnnà tẹ́ ẹ bá ti lé wọn wọ́n máa sá lọ mo wà nínú ètò kan láàárọ̀ yìí àwọn kan ní àní rí wọn ní Amẹ́ríkà àfẹ́ rí wọn ní London wọn wá sí Amẹ́ríkà wọn wá sí London wọ́n ti kọ́ ilé ńláńlá wọ́n ti fún àwọn èèyàn ní owó gidi ní àwọn island kéékèèké jọ pé bẹ̀ náà ra lé sí bẹ̀ wọ́n ti ní passport yẹn lọ́wọ́ tí plane wọn bá ti ráyè gbéra sí wọn wá London wọn wá US àwọn island yẹn náà lọ́tọ́ lọ́ ń jayé orí wọn for the rest of their lives wọn ní láti wá bẹ̀ mọ́ so torí náà ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ kán pa yín tán kí ni ìrètí ọjọ́ ọ̀la fún yín ta ló fẹ́ bọ́ síbẹ̀ tó fẹ́ ta ló ti ṣe láti 1960 pé lẹ́yìn àwọn bàbá wa Awólọ́wọ̀ àwọn Jákàndé àwọn Ajásin gbogbo àwọn tó ti ṣe dáadáa fún wa lẹ́yìn táwọn set yẹn ti lọ ta lẹ tún rí mọ́ so ẹ má jókòó síbẹ̀ pé bóyá tí Tinubu kan bá débẹ̀ bóyá tí Olúọmọ bá di gọ́vnà ṣé gbà ẹ. bàbá mi ẹ fẹ́ tọ́jú àlẹ́ yìí o. Olúọmọ náà ti fẹ́ di gọ́vnà Lagos State bá a ṣe máa gbẹ́nu kalẹ̀ bá a ṣe máa gbẹ́nu kalẹ̀. bàbá mi báwo ló lo ọmọ òṣè ní di gọ́vnà. báwo ni òṣè ní di gọ́vnà. nígbà tí ọmọ Sẹ́ríkì ní kò sí pòṣíṣàn tó wọn ò lè contend ní ilẹ̀ Yorùbá ká wá sọ pé kó lu ọmọ ṣe. Olúọmọ ló ní gọ́vnà wọn ló ti kọ̀wé lọ. ṣé fọmọ onílẹ̀ ní Olúọmọ. gọ́vnà yín sìn àbí ṣé bẹ́ẹ̀ iná gbẹ́nu kalẹ̀. iléeṣẹ́ ògbógbó ló ń kọ iléeṣẹ́ àwọn dúnbúdúnbú náà. kí ló kọ ń bẹ̀ nígbà tí àwọn garage staff lásán
tó bá ń kọ́ hòtẹ́ẹ̀lì 5-6 story tí ò sí ìjọba kankan tó fẹ́ probe wọn. Ẹ wo ẹ̀yin tẹ́ jájí tẹ́tọ́ tá ń dá tọrọ kọ́bọ̀ sí lọ́wọ́ tówó yẹn bá pọ̀ ju bẹ́ẹ̀ ṣe yẹ lọ wọ́n máa ní kẹ́ wá bá àwọn lọ́fíìsì kankan wá ṣàlàyé ara yín. Bẹ́ẹ̀ Nàìjíríà kówó jẹ kò sí nǹkan kan ẹ̀dẹ̀ yanu sílẹ̀ náà ẹ̀yin náà lè máa tún ṣe owó yín tán jí lẹ tún ṣe ránkà dédè tán fún yín change ṣé wọ́n dì wá ni ṣáàgọ̀kú ni ẹ fèèyàn sí olóhùn honorable ẹ tó ń fẹsẹ̀ wọlé káàkiri tí ò rí jẹ tí ò rí mu ó di honorable láàrin oṣù mẹ́fà ẹ̀ka ẹ̀ ti ń yọ mọ́tò ti ń gùn ó ti ń kọ́lé ó ti ń tọ́ àwọn ayé àwọn èèyàn ẹ̀ ṣe ẹ̀yin náà wà lọ máa lùlù ẹ̀ máa lu bàtà ẹ̀ máa lu gángan wájú ilé ẹ̀ tó yẹ kẹ́ ẹ fọ́ létí ọ̀tún àti etí òsì. sí nǹkan tó yẹ ká ṣe tá a bá ti ṣe lọ fífi àjẹrà wa Ọlọ́run gbà wá o etí Ọlọ́run ò di ọwọ́ ẹ̀kúrú kò fẹ́ dá yín lóhùn ni. Bẹ́ẹ̀ni. Ó di ìgbà tí ẹ bá ṣetán láti gbára yín ìwà ìbàjẹ́ tá a fi ń gbalẹ̀ ní Nàìjíríà yẹn òun ló fà pápá nílẹ̀ Yorùbá òun ló fà tọrọ fi rí bá ìjọ tẹ bá dìde báìbù kan sọ nígbà tí n bá dìde tí n bá kígbe onígbà náà lọ́nà máa tó gbọ́ tèmi tẹ bá fẹ́ jókòó sínú ìyà kẹ máa jẹ kẹ máa rámù bẹ̀tẹ̀ àwọn kan sọ pé bóyá ọdún 15 wọn bá wa ní plan ọdún 15 torí wọ́n ti mọ̀ wípé a ti bẹ̀rẹ̀ agitation. Bẹ́ẹ̀ni o. Àdẹ̀ ní dánu dúró so gbogbo nǹkan tó bá wù kán máa ṣe àwọn náà máa double effort yẹn náà ni wọ́n máa double effort yẹn ni ẹ jẹ́ ká dìde lẹ́ẹ̀kan náà ká kọjú sí àwọn arábì mi ò ní kẹ́ pààyàn mi ò ní kẹ́ ja ṣùgbọ́n ẹ blọ́ọ̀kì wọn tí gọ́fìnà tó bá wà ní kò lè débi iṣẹ́ ìyìn tó bá níbi iṣẹ́ kò lè lọ́lé fún ọ̀sẹ̀ kan tán bá rápá kúrò mẹ́bàá bá rápá ẹ̀ kàn rí pé gọ́fìnà ti sá lọ sẹ́nitọ̀ dà àrímọ́ kíní kan dà àrímọ́ gbogbo wọn ti abandon post wọn ti lọ jà torí ibi tówó wọn wà náà ni wọ́n ṣáà ní fẹ́ kú dànù wọ́n á fẹ́ owó yín tán jí wọ́n á ṣàfẹ́ lọ gbádùn ẹbí kan ni. So these are the reasons why we are agitating. These are the reasons why we are shouting. These are the reasons why we encourage our people. Pààyàn ẹ fẹ́ túnjọba ara yín ṣe ni tí tá a bá lé wọn dànù lónìí a mọ àwọn èèyàn gidi a mọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n jẹ́ olùfọkànsìn wọ́n jẹ́ ẹni tó fẹ́ràn ìlú we know them ẹni tó bá wá tí ò bá ṣèyàn tó dáa sọ pé àfẹ́ nǹkan tá a bá sọ lábẹ́ máa gé gbégbé ẹ̀yìn èèyàn ti ó dàbí kọlọkọlọ mo rò pé ti pọ̀wé yẹn náà rí fún ọmọ ọba àti àkùkọ tí yẹn sọ pé iná tó wà lórí ẹni ò jẹ́ kí n lè súnmọ́ iná yìí ló máa ń ní iná kí ni ẹran tó dùn dáadáa ni tó forí àìkùkọ sẹ́nu tó jẹ́ tán àgọ́ àwa Yorùbá nìyẹn lóòótọ́ ẹ̀yà tó dáa ni wá ṣùgbọ́n èmi wá tó nígbàgbọ́ kan pé Ọlọ́run á gbà wá bó ti wù kó rí Ọlọ́run á gbà wá torí àmọ́ Ọlọ́run náà dẹ̀ fẹ́ràn wa so ẹ jẹ́ ká máa tẹ̀síwájú. Ẹ ṣeun.